Ọ̀yọ́ lẹ̀ ń wò yìí o, Ọ̀yọ́ tiwa ń bí òní wọ́n sọ pé àwọn boko wọ́n ti ń trespass báyìí. Abímbọ́lá Akeem Elewetu one, His Royal Majesty Abímbọ́lá Akeem Elewetu one, wọ́n ṣe gudugudu méje pẹ̀lú àwa agbófinró gbogbo wa pátá àti Àmọ̀tẹ́kùn àti civil defence, Nigerian police, Àmọ̀tẹ́kùn, civil defence, hunter, gbogbo wa pátá la gbọ́ pé àwọn Fúlàní tí wọ́n ti òkè Ọya wá, pàápàá jùlọ àwọn tí wọ́n lé ní òkè Ọdẹ, wọ́n ti ń wọnú Ọ̀yọ́ o. Ìdí rèé tí kábíyèsí sí wa nídìí pé ká gbìyànjú ká wọnú igbó Akódúdú yẹn lọ. Àánú mi dẹ̀dùn with our synergy with the Nigerian civil defence, the Nigerian police, Nigerian civil defence, the Àmọ̀tẹ́kùn, the Agbokoyas and the hunters. A lọ síbẹ̀, inú wa dùn pé àwọn journalists, àwọn human rights àti àwọn journalists from Dynasty wà pẹ̀lú wa láti kọ́fà gbogbo nǹkan tí à ń ṣe. Inú wa dùn púpọ̀. Gbogbo bí a ṣe rìn, àjọ rìn náà papọ̀ yìí. Ìgbà tá a débì kan ní Akódúdú, a bá àwọn ọ̀daràn darandaran tí wọ́n ń pè ní darandaran, a bá wọn bẹ̀ wọ́n fẹ́ rọ̀bù àwọn èèyàn pẹ̀lú ọ̀kadà mẹ́ta, ṣùgbọ́n a rìn sásìkò yẹn. We are able to dislodge them. We are unable to arrest anybody because they left their cows and run away, so that we just dislodge them. After that, a tún rìn gbogbo inú igbó Akódúdú yẹn lọ lọ́tùn lósì. A délé ẹnìkan tí wọ́n ń pè ní Ọ̀kàlà, wọ́n ló ṣẹ̀ṣẹ̀ wá láti òkè Ọdẹ ní ṣùgbọ́n a bá nílé o sí níbẹ̀, so a máa rán àwọn tá a bá níbẹ̀, a rán wọn sí. We send them to deliver to them, and they see the kind of formation we have, because all security apparatus within Ọ̀yọ́ àjọṣe papọ̀ ni. So lẹ́yìn rẹ̀ a lọ sí ibi tí wọ́n ń pè ní Mọ́gàjí inú Kaṣú, igbó Kaṣú. We were there, we were able to move front. We saw where their settlement is, but síbẹ̀síbẹ̀ a gbàgbọ́ pé iṣẹ́ yìí náà sì ń tẹ̀síwájú. A ní dúró torí kókó orúkọ operation wa ni Operation Slow Force. We have to let them know pé a sùn lọ o, we are still at alert. A ti àwọn kan dúró, a tún máa tún gbìyànjú torí pé ìdí tá à ń ṣe léyìí ni pé a fẹ́ kí àwọn Fúlàní darandaran kí wọ́n wọlé sí wa lára. Wọ́n ti dislodge wọn ní òkè Ọdẹ ní Kwara State. A wá rí i pé wọ́n ti ń wọlé sí Ọ̀yọ́. Ó mọ̀ bàbá di pé bóyá àgbàlejò ọ̀nà, ọlọ́mọdé àgbàlejò ọ̀nà, that is why we quickly move out láti make sure pé a lọ bá wọn. A dẹ̀ wá ń fàsìkò yìí, a fi ń rọ gbogbo àwọn èèyàn wa, àwọn baálẹ̀ aláworo tó bá rí pé àwọn gbàlejò òjijì. They need to inform us in time so that at least we know what to do. Wọ́n lè gbàlejò kó tó wá jálejò Fúlàní tó ń kó nǹkan tí wọ́n expect wọlé torí pé inú igbó yìí ó jìnnà lódodo láti àárọ̀ láti tó 7 àṣẹ̀dọ̀ láago 4 ni. So a lè gbìyànjú pé tọ́lọ́mù bá ní ká máa rìnrìn lọ́wọ́ láti make sure pé a jáde, a máa ṣe bóyá ẹ̀ẹ̀mejì, at least ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ kan. So a máa gbìyànjú láti make sure pé a fi àwọn igbó wa yìí sílẹ̀. Inú wa dẹ̀ dùn gbogbo báwọn èèyàn ṣe jáde sí wa, gbogbo rìpọ́ọ̀tù tí wọ́n ń fún wa nígbà tá a débẹ̀, a sọ fún wọn kí wọ́n wá police. Bàbá wa wọ̀nyí, ẹ jẹ́ sọ̀rọ̀ ayé ní Òṣùṣù Ọwọ̀, ọmọ ẹ má bàa tẹ̀yìn wọ́n gbé yín lẹ́nu kẹ́yẹ dùn nǹkan tí ò ṣe é dùn. Ibi táwa yìí ni wọ́n ti bá àwọn Fúlàní tí wọ́n ń rọ́ọ̀bù lọ́wọ́ lọ́sàn gẹ́gẹ́. Wọ́n di ẹni lójú ọ̀nà báyìí náà ni wọ́n fi gba kí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn. Mo fẹ́ wọ́ mi nílẹ̀ ni o. Ikú wọn bẹ̀rẹ̀ rẹ̀. Mo fẹ́ wọ́ mi nílẹ̀ bàbá dá mi. Ẹ̀sùn òsibí. Yóò ẹja náà rò ni.